Ẹ káàbọ̀ sí ìkànnì tá a wà yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá jákèjádò. Sinimá ńlá kan ni mo gbé wá fún yín lénìí. Sinimá yìí ni à ń pe àkọlé ẹ̀ ní Ọ̀fìn. Ọ̀fìn, Ọlọ́run má jẹ́ ká jìn sí ọ̀fìn ayé. Ọ̀fìn yìí jẹ́ sinimá ńlá, sinimá tó gbẹnu tán, sinimá tó kọjá àfẹnuròyìn fún gbogbo mùtúmùwà. Sinimá Ọ̀fìn yìí jẹ́ sinimá tó jẹ́ pé ẹ lè wò kẹ́ tútù ẹ̀ dànù. Sinimá ńlá ni sinimá tó jẹ́ pé ṣé ẹ mọ̀ pé wọ́n ní iṣẹ́ ńlá, iṣẹ́ tó bá le òun ni ọ̀lẹ máa ń ṣe. Bẹ́ẹ̀ ni sinimá yìí ṣe rí. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo apá kìíní àti apá kejì sinimá Ọ̀fìn yìí nínú fídíò yìí. Ẹ máa bá mi kálọ. Sinimá yìí ó dá lórí àwọn ọ̀lẹ afàjò tí wọ́n níṣẹ́ ṣe, tí wọ́n wá rí iṣẹ́ tí wọ́n rò pé iṣẹ́ yẹn rọ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ni. Bẹ́ẹ̀ ni, ohun tó dá lórí nìyẹn. Àwọn òṣèré ńláńlá wọ́n wà nínú sinimá yìí tí wọ́n dẹ̀ kópa ribiribi nínú ẹ̀. Tá bá ń sọ nípa Abíọ́dún Jímọ̀, ó wà nínú sinimá yìí, wọ́n dẹ̀ kópa ribiribi. Àníkẹ́ Àmì, gbajúgbajà òṣèré yín tẹ́ fẹ́ràn, ó wà nínú sinimá yìí tó dẹ̀ kópa ribiribi ń bẹ̀. Olóhùnyọ̀ wà nínú sinimá yìí tó kópa ribiribi. Bẹ́ẹ̀ ni, àwọn òṣèré ńláńlá tó pọ̀ nínú sinimá yìí tó jẹ́ pé mi ò tiẹ̀ lè ka orúkọ wọn tán, wọ́n wà ńbẹ̀. Dámilọ́lá Òní, ó wà nínú sinimá yìí tó kópa ribiribi. So therefore, sinimá yìí jẹ́ sinimá tó jẹ́ pé ẹ ò lè regret pé kí ló dé tẹ́ fi wo sinimá yìí. Sinimá tẹ́ máa enjoy láti wò ní sinimá Ọ̀fìn yìí. Bẹ́ẹ̀ ni, sinimá tẹ́ máa like láti wò ni. So ẹ ti mọ̀ pé sinimá tó jẹ́ pé ó gbẹnu tán, tẹ́ jẹ́ pé ó débẹ̀ ni mo máa mú wá fún yín ní channel yìí pé kẹ́ lọ wò. Bẹ́ẹ̀ ni, sinimá Ọ̀fìn yìí ẹ lọ wò. Báwo lẹ ṣe lè wo àti apá kìíní àti apá kejì sinimá Ọ̀fìn yìí? Òyà, tẹ́ bá fẹ́ wo apá kìíní sinimá Ọ̀fìn yìí, ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò. Ìṣe pàtàkì kẹ́ like fídíò yìí. Tẹ́ bá ti like fídíò yìí, ẹ subscribe sí channel tẹ́ wà, ẹ kéde notification bell yín. Kẹ́ wá bọ́ sínú description box yẹn, ẹ máa rí link yẹn ńbẹ̀, ó máa indicate Ọ̀fìn part 1. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wo Ọ̀fìn part 1 lójú screen yín. Tẹ́yìn bá ti wò tẹ́lẹ̀, ẹ lọ ṣe bẹ́ẹ̀ kẹ́ dẹ̀ máa wò nísinsìnyí. Tẹ́ bá fẹ́ wo part 2 yẹn sinimá Ọ̀fìn, bẹ́ẹ̀ ni, kí lẹ máa ṣe? Ẹ rí dájú pé ẹ like fídíò tẹ́ ń wò yìí, ẹ subscribe sí channel tẹ́ wà, ẹ kéde notification bell yín. Tẹ́ bá ti ṣe eléyìí, ẹ rí dájú pé ẹ subscribe kéde notification bell yín. Ó ṣe pàtàkì fún ẹ̀yin tẹ́ fẹ́ wo part 2. Bẹ́ẹ̀ ni, so kẹ́ wá bọ́ sínú comment section, ẹ comment síbẹ̀ yìí pé sinimá Ọ̀fìn part 2 kí wọ́n bá yín show ẹ̀. Sinimá Ọ̀fìn part 2 yẹn, fíìmù yẹn Ọ̀fìn part 2 kí wọ́n release ẹ̀ fún yín. Ọ̀fìn part 2 ẹ̀ ń ṣe tán tẹ́ fẹ́ wo Ọ̀fìn part 2. So ẹ demand fún dáadáa bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá ti demand fún dáadáa, wọ́n máa show fíìmù yẹn fún yín. Tẹ́ bá ti release fíìmù yìí, àwa máa ṣe update fún yín bí tá fi máa jẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ti ń show ẹ̀, kẹ́ lè lọ wo tí yín. Bẹ́ẹ̀ ni, lílo ṣe pàtàkì kẹ́ subscribe channel, kẹ́ dẹ̀ notification bell yín so that ẹ ò ní miss àwọn update wa.